èní agẹmọ kú sáàrò ọ̀la agẹmọ kú sáàrò ṣàgẹmọ nìkan ní ń bẹ láàrò ni. ẹ gbọ́ kí ló dé tó fi jẹ́ wípé ẹnu kì í sìn lẹ́nu afọ́kẹ́ẹ̀mù Saheed Òṣùpá náà nínú gbogbo àwọn tí wọ́n ń kọ fújì káàkiri gbogbo àgbáńlá ayé bọ́mọdé ò bá wí wọn ò pòṣùpá ni báwọn àgbà náà ò bá sọ wọn ò sọ pé Saheed Òṣùpá ni àwọn oníròyìn káàkiri ayélujára ni wọ́n ti ń gbé yóò tún yà yín lẹ́nu o ohun tí àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ Saheed Òṣùpá tí wọ́n tún ń sọ nípa Saheed Òṣùpá ó lágbára púpọ̀. ọ̀nàrẹ́bù Akeem Adeniyi Adeyemi tí ń ṣojú Ọ̀yọ́ Federal Constituency àti Prince Lamidi Dollar bákan náà Alhaji Ahmed Lawal àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sọ̀rọ̀ nípa King Dr. Saheed Òṣùpá ẹ sì kọ́ ha ni ẹ wò ẹ má gbàgbé láti bá ń click lórí subscribe button ẹ bá ń like ẹ bá ń share kẹ ẹ bá ń pín kódélé kódókó dáadáa. ló fi jẹ́ béèyàn kú wá lọ́sàn tí ò sí wí Èdùmàrè má ṣe kú sí àyídé pàṣẹ ọ̀rẹ́ láti dọ́là. ta ló ń bẹ̀rẹ̀ láti mọ́ ọ̀mẹ́jì gbọ́dọ̀ àgùrẹ́ ọ̀mẹ́jì gbọ́dọ̀ wọ́n mọ̀ kúrẹ́ o ó yẹ kẹ́kẹ́ ní bẹ́ẹ̀ ní ìlú ó yẹ kàmbá yóò bẹ́ẹ̀ ní ìlú. ọmọ àdàkùn dálẹ̀ o tó ń tóbi ogún dáhùn o jẹ́bí bẹ́ẹ̀ dàda kú bẹ́ẹ̀ dàbà dìde ariwo ayọ̀ ayé àbá ayọ̀ àníbẹ̀yẹ̀ dákú bẹ́ẹ̀ dàbà dìde ariwo ayọ̀ ayé àbá ayọ̀ lọ́jọ́ tí kù bá dẹ̀ dá bàdà ní ìyẹn lẹ̀ dá ń sáré ayé wọ́n rántí ọ̀run wọ́n ń sáré ayé wọ́n rántí ọ̀run ẹ̀dá òun àpáfẹ́ ayé kan ò dáyé gbogbo gómìnà gómìnà ògbó kì í rẹ̀ kó jẹ́ lọ́jọ́kọ́jọ́ táyé bá pè é mà ló tán ìyẹn máa di lọ. bọ́ọ̀ sáré owó ìrántí ọ̀run bọ́ọ̀ sáré èrè ìrántí ọ̀run òun orúkọ káwá ẹ ti di àgbẹ̀rẹ̀ olórí sáré ayé ìjọba tọ́lọ́ bá mi ṣe ẹjọ́ bá débi kúrò mi. sọ̀rọ̀ àti kú ni rọ. ó sì sọ̀rọ̀ àti kú ni rọ. lórí pàdé pàdé ẹ̀rọ ìbò ọ̀dà ó wá ní wọ́n lórí lọ́mọ nílẹ̀ yìí o orí lọ nílẹ̀ yìí mo sọ pé orí sọ ṣùgbọ́n orí òtún ìkú orí tó borí ló kú. orí lọ nílẹ̀ yìí orí ìbàbọ̀ orí ṣùgbọ́n ọmọ tó fi sílẹ̀ káwọn ayé sọ orí ní. kò sí àti tó ọ̀rọ̀ yẹn the moment tí Òṣùpá ní leave manipulation yẹn evolution of man down to Barrister ó wá bẹ̀rẹ̀ sí àwọn tó wá àwọn tó dúró àwọn tó dúró wọ́n bẹ̀rẹ̀ kí àwọn tó dúró Barrister Òṣùpá wá clever bó ti bẹ̀rẹ̀ látòrí ọlọ́tọ̀ àwọn tó wá jẹ́ pé àkàtì gbé ọ̀rẹ́ ìbànújẹ́ ibé òbí gbé kò ní rò tó play ó kẹ́ wá máa fi àmì. People don't understand mo explain fún jọ́kẹ́ gbogbo ìjọ tí àwọn ọkọ̀lọ̀fọ̀lọ̀ kẹ́kẹ́ nígbà yẹ covid yẹn ni wọ́n sí flight àwọn ọ̀pọ̀lọpọ̀ Àbújá wọ́n explain tó tó bá sọ nù ní wọ́n explain gbogbo yẹn fún old kò sẹ́ni náà àfẹ́ndé ò bá ṣe lówó bá wà ní agbo Òṣùpá máa ní ẹ máa kí ìlú ẹ̀kọ́ ni abẹ́rẹ́ ni ó ti tó sẹ́rọ̀ ni akínyàn tálẹ̀ kí tádé ọmọ rẹ̀ orí tí mo mọ̀ tẹ́lẹ̀ wà sọpẹ́ tí mo jẹ́ rẹ̀ kọ́ ni fún wa nínú mi dùn ṣé ẹ̀yin lẹ́sìn pé $1 million àbẹ́ lẹ́sìn pé ó ní orin ni a sì sọ̀rọ̀ yẹn lónìí from Lagos to Ìbàdàn driver yẹn. ìgbàlọ́ fẹ́ ṣẹ̀dá wa òrànlọ́ babaláyà ẹ̀kú yẹ pẹ́ẹ́pẹ́ sọ́wọ́. síbẹ̀ orin yìí òun là gbọ́ náà. kò lè ẹ̀bù rárá bọ́n ṣe fẹ́ kù lónìí ẹ̀ má bò mí rárá ẹ̀ má fi mí ṣẹ̀dá wa ọmọ èèyàn lásán. àṣàrà ìlú nìkan so ló bá lẹ̀ ṣe pinnu pé wọ́n ti bá bù ó fi sànlọ́pọ̀ ìlọ́pọ̀. ló fi jẹ́ bèèyàn bá kú ilẹ̀ náà ṣìyàn sí ilẹ̀ ní òdòkú wọn orípàdé òun ló jẹ láàrin ilẹ̀ pẹ̀lú. olójú àrédè rántí ìgbé wọn bù lẹ́dání ìbàdí àràrá
ṣẹ̀dá ní gbogbo mo ṣíkí ilẹ̀ ló padà jẹ́ tán. ẹ wá wọ́n ní ẹ wá gbọ́dọ̀ sáyé ò parẹ́ o. sáyé ò ní parẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ̀ jáde. ọbẹ̀ mo dúdú àdó ibo là ń lọ. ó wá bèrè pé wọ́n bèrè kúrúsà bóyá nínú ẹ̀ tán rò ó. bóyá nínú ẹ̀ tán lọ náà ti rò ó parí òkàn bàbá ọkùnrin padà wà ní bàtúndé. bóyá nínú ẹ̀ tán lọ tó ti rò ó parí ètàn bàbá obìnrin padà wà níye. ẹ ṣàgìrì ayé lọ sọ́run bọ̀ ṣó lè dá bẹ̀rẹ̀ àgbẹ̀ lọ sọ́run bọ̀. ó wá gbé ó wá padà sórí gbé. àwọn tí pàwọ́ ayé ni láti nájà láyé àwọn nájà ní láyé o kánàkánà padà. àwọn tí pàwọ́ ayé ni láti nájà láyé àwọn nájà ní láyé o kánàkánà padà. ọ̀nà máa ń jẹ́ báwọn náà yẹ láyé àwọn nájà ní láyé o kánàkánà padà. ìdájọ́ lọ́rùn kó àgbẹ̀rún ọmọ ọgbà mọ́ ọlá àgbẹ̀ lọ́rùn kó. Lágbè bá wa sùn tẹ̀ sí ìwádìí. Ọkọ dàgbẹ̀ ń gbà wọ́n ni ó gbà àgbẹ̀ wọn. tèmi dáadáa dákú ò fẹ́ dàbá dìde. Ariwo ayọ̀ ayé ayọ̀. tèmi dáadáa dákú ò fẹ́ dàbá dìde. Ariwo ayọ̀ ayé ayọ̀. lọ́jọ́ ti kù bá dẹ̀ dá màmá dé. Àríbìrì dákú lẹ̀ dá wà. ìyẹn lè dá ń sáré ayé. Ọ̀rọ̀ tí ọ̀rọ̀ wọ́n ń sáré ayé kílè yìí. ọba tó láyé lọ́rùn àmírù kílè yìí ó sì dẹrú ọlọ́ládé lẹ́ni kó dárò kú mẹ̀kẹ́ ó sì dẹrù àyíndé ọlọ́run òṣìṣẹ́ àmọ́ àwọn ọlọ́dún ayé ò wọn lápá dúpẹ́ lórí wa wọ́n ní yóò ṣe yí àlómè ìrètí náà ló fi jẹ́ béèyàn kú wá lọ́sàn àti òsínwé Èdùmàrè má ṣe kú sí àyíndé pàṣẹ ààrẹ láti jọ jígbọ́dà sùúrè ọ̀mẹ jígbọ́dà wọ́n mọ̀ kúrẹ́ o ó yẹ kẹ́kẹ́ ní ibi ẹni ìlẹ́tọ́ ó yẹ kàmbá yóò bẹ̀ ní ìlú. ọmọ àlàkù dálẹ̀ o tó tó mi ogún dáhùn o kẹ́kẹ́ bẹ́ẹ̀ dàda kú bẹ́ẹ̀ dàbá dìde ariwo ayọ̀ ayé àwọn ayọ̀ àní bẹ́ẹ̀ yẹn dákú o bẹ́ẹ̀ dàbá dìde ariwo ayọ̀ ayé àwọn ayọ̀ lọ́jọ́ ti kù bá dẹ̀ dá bàbá ní ó wá padà ìyẹn lẹ̀ dá ń sáré ayé wọ́n rántí ọ̀run wọ́n ń sáré ayé wọ́n rántí ọ̀run ẹ̀dá ọmọ àpáfẹ́ ayé kan ò dáyé gbogbo gómìnà gómìnà ògbó kì í rẹ̀ kó jẹ́ lọ́jọ́kọ́jọ́ táyé ẹ̀ bá pè é mà ló tán ìyá máa di tán. bọ́ọ̀lù sáré owó ìrántí ọ̀run bọ́ọ̀lù sáré èrè ìrántí ọ̀run òun orúkọ káwá ẹ ti jẹ́ àgbẹ̀rí olórí sáré ayé ìjọba tọ́lọ́ bá mi ṣe ẹjọ́ ìbàdàn mi kúrò mi. sọ̀rọ̀ àti kú ni rọ. ó sì sọ̀rọ̀ àti kú ni rọ. lórí ẹ̀rẹ́ àpàdé ẹ̀rọ ìbò ọ̀dà ó wá ní wọ́n lórí lọ́lọ́ nílẹ̀ yìí o orí lọ nílẹ̀ yìí mo sọ pé orí sọ ṣùgbọ́n orí òní tu àwòrán tó borí ló kú. orí lọ nílẹ̀ yìí orí ìgbàgbọ́ orí ṣùgbọ́n ọmọ tó fi sílẹ̀ káwọn ayé sọ orí ní. kò sí àti tó ọ̀rọ̀ yẹn àti tó ọ̀rọ̀ yẹn. the moment tí osmani leave manipulation yẹn evolution of man down to barista ó wá bẹ̀rẹ̀ sí àwọn tó wá àwọn tó dúró àwọn tó dúró barista wọ́n bẹ̀rẹ̀ kí àwọn tó dúró barista òṣùpá wá clever bó ti bẹ̀rẹ̀ látòrí ọlọ́tọ̀ àwọn tó wá jẹ́ gbé àgbẹ̀ ti gbé ọ̀rẹ́ bàjẹ́ ilé òkú gbé kò ní rò tó play ó kẹ́ wá máa fi àná. People don't understand clearly. Mo ẹ pè fún jọ̀gbẹ̀ púpọ̀. Ìjọ tí a mọ kọ́lọ̀kọ́lọ̀ kéje nígbà yẹn COVID yẹn ni wá sí flight àwọn ọ̀pọ̀lọpọ̀ Abuja mo wá ń explain tó tó bá ń sọ ní orin mo wá explain gbogbo yẹn fún olù. Kò sẹ́ni náà àfẹ́ndé ò bá ṣe lówó. Sábà wà ní agbo Òṣùpá màá ní ẹ máa kí ẹ̀kọ́ ni. Abúlé ni ó ti tó. Sẹ́rọ̀ ni. Akéèyàn ọ̀tá lẹ́ kí.
tani ọmọ ọ̀la rẹ̀ orin tí mi ò mọ̀ tẹ́lẹ̀ wà sọpẹ́ tí mo jẹ́ rẹ̀ kọ́ni fún wa. Kínú mi dùn. Kínú mi dùn. Ṣé ẹ̀yin lẹ́sìn pé mi dọ́là? Àbá ilé ti pé Àbẹ́ la pé mi èmi ó ni ní mo bí. àbí ṣe ní mo bí. Ọba orin ni. Ó sọ orin kọ́mọlá. A sì sọ̀rọ̀ yẹn lónìí from Lagos to Ibadan. Driver yẹn.